Ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Gbogbo wákàtí tí ètò yìí bá bá yín, wákàtí ìdùnnú ni ó jẹ́ o. Agogo táwa wà ń bí lásìkò yìí, ọ̀sán la wà. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè òkun mo kí yín. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà mo kí yín o. Àjò lẹ́wà, àjò ni ó jò fún yín, ẹ ní jò sájò. Torí pé ẹni tó bá jò sájò, ọ̀tá rẹ̀ ó máa tọrọ jẹ ni. Ṣùgbọ́n ní àjò bá jò fún, bí ti ń kọ́lá wálé, bẹ́ẹ̀ ni ó máa kọ́lá wálé. Gbogbo ibi tọ́rọ̀ kálukú yín kù sí, lórí ilé gbígbé, lórí iṣẹ́, lórí ìwé ìgbélú, Ọlọ́run ò yó fẹ̀tọ́ yín lé yín lọ́wọ́. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan kẹ́ ẹ fìdílé, tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, kẹ́ ẹ fẹnu mẹ́nu, kẹ́ ẹ fètè mété, kẹ́ ẹ sẹnu kẹ́mú. Ẹ yá mi létí ìtọ̀tún yín, kẹ́ ẹ fi ètí ìtòsì sílẹ̀. Wọ́n fẹ́ kọ́ wa ní sáyẹ́ǹsì àwọn bàbá wa kan. A kì í bá a mọ̀, ẹ lè gbọ́ ọmọ ọ̀dọ̀ àgbà, ọmọ ọ̀dọ̀ àgbà, ọmọ ọ̀dọ̀ àgbà pọ̀ lórí ayélujára o. Àmọ́ tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Àyádáre kì í ṣèmi o. Ohun mi rèé o. Wọ́n ní kòkòkò làárọ̀ fáadí tí èmi rèé o. Èmi ni mo kọlà bíi tàǹgìrì yìí o. Ẹ ti rí mi. Tọ́ ó sì jẹ́nu. Sáyẹ́ǹsì àwọn bàbá wa, ọ̀pọ̀lọpọ̀ lè ti gbọ́ ọ́díò fídíò mi. Kọ́mọ mi ni tí ń sọ̀rọ̀. Èmi ni mo wà nínú ògo tí mo ń jẹ́ jíìnì o. Èmi ni mo sì wà nínú odò tí ń domi rú o. Ẹ rí i pé ohun mi kò yàtọ̀. Ó sì jẹ́nu. Kọ́rọ̀ ọwọ́ má pọ̀. Omi ara, òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Omi ara fún ọkùnrin tí àwọn eléèbó ń pè ní sperm. Ká tó sọ̀rọ̀ lébẹ̀, ẹ jẹ́ n kọ́ gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan. Egbò kan bẹ, egbò yìí, àwọn egbò kan bẹ tó jẹ́ pé àáfàdá wà, àáfọkọ́ wà ká tó kan egbò ni. Ṣùgbọ́n àwọn egbò kan bẹ tó jẹ́ pé ìtàkùn ni. Ẹ gbọ́, àwọn a máa lọ́mọ igi, wọ́n máa lọ́mọgi, wọ́n lọ́mọ igi, ìtàkùn nìyẹn. Bí ká máa sọ pé ìtàkùn mádùnmárò, ìtàkùn àtò, ẹ̀yin tẹ́ ẹ jọ́mọ Yorùbá àṣàlẹ̀, bí mo ṣe ń wí ó ti ń yé yín. Àwọn yìí a máa lọ́mọgi ni. Àwọn ìtàkùn tí máa ń lọ́mọgi bẹ́ẹ̀ ọ̀pọ̀, ó wà nínú ewé, ó wà légbò. Tọ́, ìtàkùn yìí à ń pè ní ọ̀gbọ́lọ́. Ọ̀gbọ́lọ́ ni mo bẹ́yìn ṣe pè lọ́dọ̀ yín. Ọ̀gbọ́lọ́ yìí tó bá wà lọ́dọ̀ yóò funfun rànràn. Ṣé rí èyí tó wà lọ́dọ̀ yìí, òun ló dáa ju èyí tó ti dàgbà lọ. Èyí tó wà lọ́dọ̀ yìí a máa sáré jẹ́ ju èyí tí... Kí ni ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé, ṣé rí èyí tó wà lọ́dọ̀ yìí, orú ara rẹ̀ ó yọ dáadáa. Ẹ rí èyí tó ti gbó yìí kò ní í ṣe ohun tá a fẹ́. Kò lè ṣe ohun tá a fẹ́ dáadáa. Orú yìí ò ní yọ bá a ṣe fẹ́. Ẹ wá gbọ́. Tí a bá ní ìpèníjà pé inú obìnrin a máa gbóná, má dára rẹ láàmú. Tí nǹkan mi ò sí ńbẹ̀ nínú sáyẹ́ǹsì táwọn bàbá wa máa ṣe, egbò yìí lásán tẹ́ bá ti gé kéékèèké, ẹ lè wá ike 5 litre. Àwọn ará Faransé àwọn á pè ní 5 litre. Second, bó wọ́n ti pé ó jẹun wo
second literary náà ni Faransé tí wọ́n fi pè é nù. Second kọ́ o, second tí mo lọ wí yẹn bẹ́ẹ̀ náà ni torí pé 15 lòun, second òun ni 5 torí pé èdè elédè ó ṣòro sọ di tẹni. Èèyàn á rọ omi sí, èèyàn gbé sínú fridge, àwọn Faransé àwọn máa pè ní frigo, ẹ jẹ́ kó tutù dáadáa. Obìnrin tínú rẹ̀ sábà máa gbóná ọ̀tán kó máa ṣẹ́ ẹ mu lóòrèkóòrè ní agbára Ọlọ́run ó lò ní ìwòsàn fún ẹ sọ pé ó dé ní. Tí obìnrin bá wà nínú oyún, tí obìnrin bá mu dáadáa, ọmọ yóò sì máa yí dáadáa, ọmọ inú rẹ̀ yóò máa yí dáadáa. Ìwọ náà máa jèso o, máa tẹ̀lé ìlànà táwọn nọ́ọ̀sì dókítà rẹ tí wọ́n sọ fún ọ máa tẹ̀lé. Ó di méjì báwọn. Ẹ wá rí ọkùnrin tó jẹ́ pé omi ìbàrá àdí rẹ̀ ò kún tó, kí láà fi ń jọ́kùnrin? Òun ni ó ti yí ọ, ìwọ náà ti mọ̀ ọkùnrin nù. Bọ́kùnrin ò lówó lọ́wọ́ tó bá ti ní, ìyàwó rẹ̀ ò ní jẹ́ ọ lọ. Bọ́sẹ̀ bá akọ̀ lọ́bẹ̀ yọ tẹ̀ fún ọ, yóò fẹ́ kọjú torí kò ní fẹ́ kó gbé kinní yìí lọ ta ti yé wọ náà. Ọkùnrin mi ń bẹ ọ fẹ́ ṣẹ́ méjì, ṣùgbọ́n tí omi ìbàrá àdí tí ó bá kún tó kò dáa rárá. Ẹlòmíì lè ní low sperm count. Tó bá jẹ́ pé tí ò lọ́wọ́ kan nú tí bá ń lò, Ọlọ́run ó lò ní ìwòsàn fún omi ara rẹ̀ ó kún padà. Èèyàn lè ní watery sperm, bóyá kátó ara ẹni kó sàn. Tó bá ti wà active kò pé ọmọ ṣiṣẹ́ tá a fẹ́. Kì í ṣe pé omi bí abọ́ ní doyún rárá, bí òjò tó ń tóró báyìí lọ tó bá ti wọlé sí yàrá ọwọ́ inú yẹn yóò doyún, yóò dọmọ. Ṣùgbọ́n kó kún dáadáa, òun là á pè lọ́kùnrin. Kò ṣiṣẹ́ fún quickly ejaculation, ọ̀tọ̀ ni weak erection, láyé àwọn yẹn ọ̀tọ̀ ni. A máa sọ̀rọ̀ báwọn yẹn náà ní ọjọ́ iwájú. Ìtọ́jú ara lẹ fẹ́ ni, nílànà ewé àti egbò. Ìkànsí Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ìbéèrè nípa ìrìn àjò ayé ẹni ni, lórí iṣẹ́ ẹni ni. Àìsàn Ọlọ́run olóye ni wá, wọn bọ́ oyè tọ́lọ́run fi mọ̀ wá, a fi dà yín lóhùn, ẹ sì dúpẹ́. Ó di mélòó? Ó di méjì. Ẹ wá bẹ̀ wá ń ṣe mọ́tò lẹ́fẹ́ fi gbé ẹ sanwó rẹ̀, DHL lẹ́fẹ́ fi gbé ẹ̀yin lẹ́ sanwó rẹ̀. Ṣé ẹ mọ̀ pé mọ̀ ń là fún wa? Tẹ́ bá wá pè mí títí bóyá ń tètè gbá aago àbákan, ẹ má bínú o, omi lọ́pọ̀jọ́ kà lọ o. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí, ìlú Èkó ni mo tẹ̀dó sí ní Ìkòròdú. Tó bá ti dé Ìkòròdú garage, wọ mọ́tò tí ń lọ Báyékù, sọ fún onímọ́tò pé ẹ jọ̀ọ́ o, Emily bus stop ni mo ti fẹ́ bọ́lẹ̀. Emily Street yìí bákan méjì ni wọ́n kọ Emily Avenue, Emily Street ọ̀kan náà ni ó ti yé yín, estate ni. Tó number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà, flat mi lọ kọjú da ẹnu géètì. Tó ìyẹn dúró bẹ́ẹ̀. Ní orílẹ̀-èdè Kotonu, Dégà kan ni mò ń gbé. Tó bá ti débi tí Túndé ti ń ta mọ́tò ní Dégà kan, wọ bọ́ọ̀lẹ̀ ibi títí ń ta mọ́tò yẹn. Pàfẹ́ tó jáde wá látara ibi títí ń ta mọ́tò yìí, gba ibẹ̀ kó gbé bí ẹsẹ̀ bàtà 6. Vọ́n kan jáde wá ní Aduat, Premier Van Aduat, ibẹ̀ ni kò yà sí. Pẹ́pẹ́ tó yà sí Premier Van Aduat yẹn, rọra gbẹ́sẹ̀ síwájú díẹ̀, ó rí àwọn tí wọ́n ń ta àǹchẹ̀kẹ́
ìtáàsì tó kọjú mọ́ bó ṣe ń lọ yẹn, ìtáàsì yẹn kó tó dára ìtáàsì náà upstairs ni wọ́n pè ní táàsì o. Ó rí vọ́n kan tó tún yọ ní àgọ́sì, ìyànà kan tún yà lágọ́sì lápá òsì báyìí. Bó ṣe rọra ń tọ ìyànà yẹn bí ẹsẹ̀ bàtà mẹ́rin, ẹ rí kwàṣẹ̀nẹ̀rí kan, ibi wọ́n ti ń ta ẹja tatọ́kí làwọn pè ní kwàṣẹ̀nẹ̀rí. Ilé ibi wọ́n ti ń ta nǹkan yẹn tí wọ́n ń tẹja tatọ́kí yẹn, Họ̀ǹtògbó tẹ́ẹ̀rí lára abẹ dúdú báyìí, géètì ni wọ́n pè ní Họ̀ǹtògbó. Wọbẹ̀ fúláàtì tó wà nísàlẹ̀ ọ̀dọ̀ mi nìyẹn. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí àwẹ̀ yìí bá ti kẹnu bọlẹ̀ tán, ẹ pàdé mi ní orílẹ̀‐èdè Abidjan, ní Sódèsì Makassi Abidjan. Ẹ pàdé mi ńbẹ̀, á dára fún wa. Ìtọ́jú lánàá ewé àtìgbò, ìbéèrè nípa ìrìn àjò ayé ẹni, ẹ kàn sí Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá gbọ́. Fún ìbéèrè lórí gbogbo àwọn iṣẹ́ tá a ti fi lẹ̀, èyí tí ò yé wa ni, èyí tá a fẹ́ béèrè lórí ẹ̀ kò yé dáadáa ni, mo ní gúrùpù fún yẹn lọ́tọ̀, à ń pè ní private group. Owó ni wọ́n fi ń wọbẹ̀ o. 5,000 lẹ́ẹ̀ fi wọbẹ̀, ẹ sì máa san 5,000 lóṣù. Owó tó bá ti mọ̀ pọ̀ lágbára láti wọbẹ̀, má sẹ́ndì mẹ́sẹ́jì kankan sí mi. Sì má pè mí pé iṣẹ́ kan ẹ fi lẹ̀, iṣẹ́ yẹn ní ìní dáhùn, màá kọ́ tiẹ̀ ní, ìyẹn dúró bẹ́ẹ̀. Mo wá ní àwọn gúrùpù kan tó jẹ́ public, àwọn yẹn ọ̀fẹ́ lọ́wọ́ wọbẹ̀. O ò lè béèrè ọjọ́ ọmọ ẹgbẹ́ lásán. Àǹfààní wà fún ọ láti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ètò tá a ti ṣe kó máa gbọ́, kó lè rí ọ̀pọ̀lọpọ̀ fídíò. Àwọn àǹfààní kọ̀ọ̀kan náà wà, èèyàn máa jẹ́. Ó yá mú nọ́mbà yìí o mọ́ ọ́dọ̀. Tẹ́ bá pe nọ́mbà yìí tí ó bá ti lọ, mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn. Wásáàpù rẹ̀ ní kò gbìyànjú kó máa ti bá mi sọ̀rọ̀. Tó bá ti bá mi sọ̀rọ̀ ní wásáàpù ẹ̀, wàá rí mi. Ẹ má lo wásáàpù ti Kútọ́nù o. Wásáàpù ti Nàìjíríà tí ń fi ilẹ̀ yìí ni ẹ máa lò. Torí bí wásáàpù bá pọ̀ lápọ̀jù gan-an, yóò mú ní dídàkudà ni. Nígbà bá dáhùn ilé ìta dáhùn ilé sí òní súyàn. Ó yá mú nọ́mbà yẹn mọ́ ọ́dọ̀. +234 80 32 98 32 98. Ẹ gbọ́ dáadáa. +234 80 32 98 32 98. Mo rò pé hotline mi gẹ́gẹ́ nìyẹn. Jẹun fún wa ní kàn sí. +234 81 33 155 111. +234 81 33 155 111. Ń fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin náà méjì. +229 54 65 19 28. +229 54 65 19 28. Ìkànnì. +229 54 65 19 29. +229 54 65 19 29. Tó orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Òjò kì í rọ̀ kọ́tà sí ilẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa, òní tàṣé wa. Wọ́n ní bójú bá fara balẹ̀ ilẹ̀ àgbàtura. Gbogbo ojú tí ń wò mí, ilé ayé yín ó gbàtura. Ẹ tó rí nira mọ́. Orí tọ́kẹ̀dẹ̀ bá fi gbẹrù, òun lára ayé fi ka. Ọlọ́run o, ìṣòro kéré ni, ó tóbi ni, ọmọ aráyé ò ní dìrò. Ire, ire, ire kàbìtì nílé gbogbo wa o. Àmín.